àwa mẹ́ta péré la mọ̀ sídìí ọ̀rọ̀ yìí, èmi, ìyá ọkọ mi àtàbúrò ọkọ mi, torí ọkọ mi làkọ́bí. Ìyá ọkọ mi ti kú, ìyá ọkọ mi Àbẹ̀ní. Àbúrò ọkọ mi ti kú, bùdá Tèmi ti kú o. Pásítọ̀ ìyá ọkọ mi tó tún wá mọ̀ sọ̀rọ̀ yìí, torí pásítọ̀ ìyá ọkọ mi ó dàbí pásítọ̀ tèmi náà gangan ni wọ́n, torí church kan lèmi àti ìyá ọkọ mi jọ ń lọ. Ọkọ mi ti accuse mi pé mi àti pásítọ̀ jọ ní àjọṣepọ̀. Ẹ wá dúró, ọkọ mi sì ti ń gbìyànjú àti ṣe DNA test fún àwọn ọmọ mi báyìí. Mo sì ń sọ fún yín níwájú Ọlọ́run àti èèyàn, mi ì mọ ọkùnrin kankan lẹ́yìn ọkọ mi àtàbúrò ọkọ mi tó ní àwọn ọmọ mi méjèèjì. Mo sì fẹ́ bí ju méjì lọ, àmọ́ nítorí pé àbúrò ọkọ mi ló ní àwọn ọmọ yìí, inú mi kì í dùn láti bá àbúrò ọkọ mi lájọṣepọ̀. Ẹ káàbọ̀ sórí ètò Ògbẹ́nitọ́ Reality Show. Olúwaṣeun Àkànjí lórúkọ mi. Ẹ wá nǹkan fìdílé káde máa fi ti gbéyàwó ọ̀rọ̀ ìlọ torí pọ̀rọ̀ báyìí lọ́mọ ilé tí máa ń jẹ. Ṣé rí tàn tẹ́ ń wò yìí lórí YouTube lẹ́ẹ̀tì wò tán. Èmi á máa sọ pé àṣírí ń bẹ nílé ayé, kábíyèsí Elédùmarè o. Ṣé nígbà tí mo gbọ́rọ̀ yìí, ó kọjá àti sọ tèmi gangan, ó gbẹnu mi tán, ó kọ́ ẹnu mi fúnfúnfún. Ẹ jẹ́ kí abiyamọ kú iṣẹ́. Ó ní ìyá ọkọ òun ni kí n bóun kí Àbẹ̀ níbikíbi tó bá kọjú sí, kíbẹ̀ jẹ́ lè re fún un torí ẹ̀yìn tó fi sílẹ̀ yìí o, òun ò ní jí ó bàjẹ́. Ó lè bí amọ́ ní ìyá ọkọ òun, abiyamọ gidi ni. Bó lóòótọ́ wá jẹ́ tábùrú ọkọ òun fi ń kẹ́pọ̀n fóun láì ṣe pé kò sọkọ òun láyé. Ó lóun òkùnkùn mọ̀, ọmọ kékeré lòun, tóun sì ń lọ sí chọ́ọ̀chì tóun lọ yìí, ibẹ̀ ni òun àti ìyá ọkọ òun làwọn ti pàdé. Ó ní ọmọ wọn ò gbé ibi táwọn jọ ń wà yẹn, àdúgbò àwọn yẹn, ọmọ wọn ò gbé bẹ́ẹ̀, ọmọ wọn ò gbé ibẹ̀. Bí pé Èkó kan náà ni o, bí kẹ́nìkan máa gbé Yànà Pàjá, kẹ́nìkan máa gbé Island, àbí kó máa gbé Sùúrùlérè, àbí kó máa gbé sẹ́mọ̀ Èkó pé igun mẹ́rin. Kẹ́nìkan máa gbé ibìkan tó bí kéèyàn máa gbé Ìkẹjà, kẹ́nìkan máa gbé bí abirú Yànà Pàjá yẹn, bí irú Àgbàdo Ọjà yìí bẹ́ẹ̀ ló ṣe rí. Ó ní wọ́n máa yé ní chọ́ọ̀chì, ìyá tó dáa ni. Ó lóun náà délé ẹgbẹ́ akọrin lòun wà. Tó bá ti fẹ́ ṣe dírámà ní chọ́ọ̀chì àwọn jọ ń ṣe ni. Ìyá yìí sì nífẹ̀ẹ́ òun gan. Jókòó ní ẹ̀ wá pé òun pé ìyá yìí fẹ́ ṣe birthday. Ìgbà tí ìyá yìí fẹ́ ṣe birthday, àwọn wà ní chọ́ọ̀chì, àwọn ṣe dírámà fún wọn, happy birthday to you, kí ni ká àwọn ṣe dírámà fún, torí ìyá tó dá ní chọ́ọ̀chì ni. Chọ́ọ̀chì àwọn náà tóbi o, àmọ́ chọ́ọ̀chì aládàáni ni. Pásítọ̀ àwọn ló ní chọ́ọ̀chì yẹn. Ṣé màá wọn pásítọ̀ tó máa ń ṣe chọ́ọ̀chì báyìí kìnìkan church kìnìkan bẹ́ẹ̀ kẹ́ni chọ́ọ̀chì àwọn ṣe rí. But chọ́ọ̀chì àwọn èèyàn wá síbẹ̀ torí dáàdì yẹn kóyàn mọ́ra, ìyàwó wọn náà kóyàn mọ́ra, àwọn ọmọ wọn náà dá everybody ń lọ chọ́ọ̀chì yẹn. Ó ní lẹ́yìn ìgbà táwọn àwọn ọmọ wọn wá ń gbà yẹn, àkọ́bí wọn wá, wọ́n ya fọ́tò, wọ́n ṣe kinní kan. Ṣùgbọ́n tó ti wá ń ya fọ́tò, òun àti ọmọ wọn, òun àtàkọ́bí wọn wá jọ ya fọ́tò. Ó náà wọn mọ bí fọ́tò yẹn ṣe jẹ́, àwọn sáà jọ ya fọ́tò. Ní ẹ̀ bá mú fọ́tò yẹn bá wọn ní ìdùbà tí wọ́n Sunday kejì tán wá chọ́ọ̀chì, wọ́n bá ní ẹni tó bá wọn ya fọ́tò ló kó fọ́tò wá fáwọn, ló bá fi fọ́tò yìí síbẹ̀. Àwọn wá ní ìgbà wo làwọn ya fọ́tò ilé yìí pé àwọn ò lẹ́mọ̀ ayọ̀ everybody was snapping and joy was there, and òun pẹ̀lú àkọ́bí wọn yẹn àwọn jọ ya fọ́tò. Ó lóun wo òun àgbà tán mú fọ́tò wá. Bá ní mímí yẹn bá sọ pé
tí òun lọ́kọ òun bá ní òun ṣẹ̀ṣẹ̀ òun ṣetán school òun fẹ́ lọ serve òun wá ní òun ò tí ì lọ́kọ o wípé ọmọ kékeré lòun ò wá ní àwọn mọ̀ pé o ṣàtìlẹ́yìn tó ń fẹ́ òun lẹ́nu tó ń fẹ́ tẹ́lẹ̀ but àwọn ò fẹ́ ra mọ́ wípé muslim ni mọ́mí òun ò dẹ̀ nígbà kó ń fẹ́ muslim pé ìyẹn náà àwọn parents ẹ̀ náà gbà kó fẹ́ christian wọ́n bá ní ṣé wàá fi ọmọ mi wọ́n bá ní ọmọ yín ẹ̀ náà ló wá gbé mi ga mi ìmọ̀ wọn èmú lè yẹra fọ́tò yìí bó ṣe fíìsì ara yín àbí bí ọkọ ti ìyàwó mo ti sẹ́ǹdì ẹ̀ sóhun náà pé àwọn ya fọ́tò yẹn àwọn á sẹ́ǹdì ẹ̀ sí wọn ni this lady she's beautiful òun náà go recognize òun níjọ́ birthday mọ́mí yẹn wọ́n ní bó ṣe di pé màmá ìbọn sọ̀rọ̀ yẹn kóun fẹ́ ọmọ òun sì gbà láti fẹ́ ọmọ òun lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ní o bọ̀bọ̀ yẹn náà wá ó lóun láìkì òun àwọn jọ ń sọ̀rọ̀ ó wá sílé wọn ni mọ́mí yẹn invite òun síbẹ̀ wọ́n ní kí lóun ṣe òun fẹ́ lọ service wọ́n ní kó sí wàhálà ń bẹ̀ kó tó lọ service káwọn ṣe introduction so that òun lọ pàdé olómi bẹ́ẹ̀ ń sọ bẹ́ẹ̀ lọ́wọ́ òun náà ti kàwé òun náà ti ń ṣiṣẹ́ kódà báǹkì ló ti ń ṣiṣẹ́ báǹkà ni àwọn báǹkà tí ó kéré ayé àmàwọ̀ rí kíní kan àwọn jíjọ sọ̀rọ̀ lẹ́yìn ìgbà yẹn lẹ́yìn oṣù mẹ́ta àwọn ṣe introduction inú àwọn parents òun náà dó torí àtàwọn parents làwọn tó lọ church yẹn inú wọn dùn pastor náà dó everybody was happy àǹtí ṣeun bá a ṣe ṣègbéyàwó nìyẹn nígbà tá a ṣègbéyàwó tán tá a ṣe introduction tán òun lọ service tóun service yẹn àwọn máa ń sọ̀rọ̀ ó dẹ̀ ní àbúrò bọ̀bọ̀ yẹn olúwa fi kún ayọ̀ mi lórúkọ ẹ̀ wọ́n ti bí obìnrin kan kó tó bí ọ̀bọ yẹn lé wọn so àwọn mẹ́rin péré ni wọ́n nu family wọn wọ́n bí obìnrin kan lé wọ́n bí ọkọ tòun Gbémiga wọ́n bí obìnrin kan lé wọ́n ṣe wà bí olúwa fi káyọ̀mí ọkùnrin yẹn tí ọ̀rọ̀ kan yẹn wọ́n bí last born wọn yẹn obìnrin ni ọmọ kékeré ni ó kéré àsàtìgbà yẹn gan ó kéré kò dé tí ìdúbíà bíi ọmọ 15 years lọ àbí ó wá pọ̀ jù náà àìrẹ́rì because ó ṣe tán secondary school kò ju bí ọmọ 18 years lọ so ọkọ òun yẹn táwọn sọ̀rọ̀ ó ti dàgbà but ìyá yìí sọ pé wọ́n fẹ́ fẹ́ yàn tí ènìyàn bá ti lóyún wọn lè ṣe introduction wọn lè ṣe wedding ìyá ló ń sọ bẹ́ẹ̀ torí pé ìyá yẹn ń wo time àwọn ò mọ nǹkan tó fà sí ẹ̀yìn fi sọ bẹ́ẹ̀ fún pé ẹni tó bá fẹ́ fẹ́ o tí ò bá ti lóyún ẹ̀ lè ṣe wedding pé ó ti wà nínú written ẹ̀dá wọn sọ bẹ́ẹ̀ fọkọ òun bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ló dẹ̀ mú òun wá so màmá yẹn ni pé lẹ́yìn introduction tóun bá ti lóyún àwọn máa ṣe wedding wọ́n sọ bẹ́ẹ̀ so that wọ́n lè máa ní time àti lọ sọ́dọ̀ ẹ̀ àwọn family wọn á lè fọwọ́ sí lẹ́ẹ̀kan ṣe introduction yẹn òun díẹ̀ máa ń lọ sọ́dọ̀ ẹ̀ òun ò lóyún kankan òun ò lóyún gbà tóun ti service day ìyá yìí bá pè òun níjọ́ kan ó pe pastor síbẹ̀ ìyá yìí bá ní pé kí n gbà wọ́n gbà yín kẹ́ mọ́mì gbà yín bí ti báwo ìyá yìí ní gbà mí mo fẹ́ ṣẹ̀ ẹ́ wọn náà bá ní mọ́mì ẹ lè ṣẹ̀ mí àti pé ẹ ṣẹ̀ mí ìyá ìbá ní mo máa ṣẹ̀ náà ni bá ní ṣẹ̀ àbí ti báwo mo fẹ́ kó o bímọ fọmọ mi mo máa bímọ fọmọ yín náà ni pásítọ̀ ti mọ nǹkan tó ṣẹlẹ̀ wọn bá ní Gbénga tó ń wò yẹn àtẹ ò lè dánmọ o nígbà tó wà ní kíníkan báyìí ó ní accident máàkì tó ń wò níbi orí ẹ̀ yẹn accident ni o accident tó ní yẹn ló ṣokùnfà tó sọ wọn lọ hospital yìí pé bó ṣe wà yẹn àtẹ ò lè dánmọ torí kíní yẹn bá níbi ó ṣáà sọ gbogbo story yẹn I can't say because I'm not a doctor I can't divine anything tó máa go against medical something but ó ṣáà látọ̀ ò lè dánmọ nígbà tí wọ́n sọ ó ní wà ní mọ́mí ẹ jẹ́ mọ́ ẹni kó òun fẹ́ ọmọ yín nígbà tí wọ́n pàdé ọ̀lẹ́ wọn nítorí àwọn tí wàá solution sí sí wípé kó jọ nítorí ọlọ́run pé àbúrò rẹ̀ fi kún ayọ̀ mi òní fi kún ayọ̀ mi nọ́mà fi kún ayọ̀ mi yẹn òní age mi ti tòun òní òun lẹ́jọ́ máa ṣe ọkọ tìyàwó ṣé bí Gbénga lè ṣe ọkọ tìyàwó ọmọ ni ò lè bí nígbà tí bá jọjọ ṣe ọkọ tìyàwó fi kún ayọ̀ mi náà máa mọ̀ èmi náà máa mọ̀ sí tẹ́ bá tó ṣe ọkọ tìyàwó ìyẹn ni ó máa jẹ́ kí o lóyún tó bá tètè lóyún tó ti bímọ tó bá ti lóyún báyìí ó ti stop nìyẹn kò bẹ́ẹ̀ ní kankan pamọ́ fíkọ́ àyẹ̀mí òsì tó bá tó stop ọmọ bíbí ní fíkọ́ àyẹ̀mí àtó náà fẹ́ má rí ní tiẹ̀ torí tó bá tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ ìyàwó ẹ̀ lọ́mọ wọ́n ní mọ́mì ó ní òkè irú Gbénga yẹn
Gbénga is 38 kò tí ì bímọ torí pé mo sọ fún pé wọ́n sọ fún wọn ọ̀nà tí mo fẹ́ gbégbà ní mi ò mọ̀ kò yé mi ni mo ṣe lọ fi revelation pé obìnrin fẹ́ fẹ́ ó gbọ́dọ̀ lóyún kó tó fẹ́ wọlé kó máa gbà pé àjàṣẹ́ àmọ́ jọ ìyá ìbá kúnlẹ̀ pẹ̀lú omijé lójú ìyá ìbá kúnlẹ̀ ní bá bẹ̀rẹ̀ sí bẹ́ mi pé kí n jọ kí n bu àwọn láṣìírí Ọlọ́run ní tú mi láṣìírí mo ní ẹ jẹ́ n sọ̀rọ̀ fún ìyá àti bàbá mi ìyá ìbá ní kò sí ìyá àti bàbá kan tí ó gbàrú ẹ̀ ó fọ́ lójú ọ̀rọ̀ lápá kánìkò bí à ń fi ẹ̀bọkùnrin kò sí ìyá àti bàbá kan tí ó gbàrú ẹ̀ pé ọmọ àwọn táwọn tọ́ kó wá lọ máa gbóyún wá fọ́kọ àmọ́ ó gbóyún wá láti ta o èmi náà mo bí fikún ayọ̀ mi èmi mo bí Gbénga kò sì sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ jọ̀ọ́ pásítọ̀ náà bá ní pé àwọn mọ̀ sí àwọn díẹ̀ sọ́pọ́ọ̀tì ẹ̀ má sọ fẹ́ nìkankan ṣé láṣìírí àwọn òní kankan táwọn máa ní kò fi búra ju ọ̀rọ̀ Ọlọ́run lọ pé ẹ̀dá kankan ò ní gbọ́ lẹ́nu rẹ̀ mo bá ní ẹ̀dá kankan ò ní gbọ́ lẹ́nu òun ó dáná àṣàyàn ojú ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ àparí yẹn bẹ́ẹ̀ mi hàn ní kí n búra o ibi tó lọ́hùn sí wọn ní kí wọ́n ní kíkan sọ pé ẹ̀dá kankan ò ní gbọ́ lẹ́nu mi mo ní mo fọlọ́hùn I promise you with the word of God ẹ̀dá kankan ò ní gbọ́ lẹ́nu mi nǹkan tí mo ṣe ní abákúrò bẹ́ẹ̀ abáǹgbá láìfò wa lọ tí má ti gbìn gà báyìí kí ni ẹ̀ máa wá sí mi lọ́kàn bàtú gbọ́kàn kúrò bẹ́ẹ̀ títí ó wá jọjọ́ kanjọ́ Sunday mú mi wọn ní wọ́n kọ́ pè mí pé kí n má lọ church lé ní o kí n wálé ọ̀dọ̀ àwọn ọmọ wọn yẹn òkè tó jẹ́ mo ní obìnrin tí mo ní pé kéré yẹn pé ó ti ṣe secondary school òun lọ sí church òun wá admission lọ́wọ́ ìyá yìí teacher ni wọ́n nígbà tí so kékeré yẹn wọn ò fẹ́ bímọ gan mọ́ ó bọ́ sí late kí wọ́n tó bí very late so wọ́n sọ pé àwọn ti wọ menopause káwọn tó bí wọ́n ṣe pè ní ìyá ní Olúwa wọ́n ní àwọn wà ní wọ́n bá ní àwọn wà nílé bá délé nígbà tí mo délé mo bá fi kún ayọ̀ mi bẹ́ẹ̀ mo ṣáà kí wọn wọ́n bá ní ìtorí second born wọn obìnrin yẹn ti wà nílé ọkọ jẹ́ ti ń bímọ gan wọ́n bá ní fi kún ayọ̀ mi lélẹ̀ àwọn ti bá sọ̀rọ̀ èyí náà jẹjẹ máa ní àjọṣepọ̀ bó ṣáà dùkú mọ́ mi béèrè pé ìgbà máa ṣe menstruation bó sọ fún wọn wọ́n rí ìdè wọn ní òkè mo ti ovulate báyìí àfi kí n wá bí mo ṣe lọ nìyẹn nígbà tí mo lọ wọn sọ nǹkan tá a máa ṣe fún wa o àwọn náà calculate ọdọ tí wọn wà tí mo sọ pé wà á ti máa ovulate báyìí ovulation ẹ̀ máa bẹ̀rẹ̀ láti bí àná so báyìí ẹni bá àjọṣepọ̀ ẹni tèmi àti ẹ̀ tó rí mi gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀gbọ́n ó bá ní kí n má wọrí pé òun ò ní option ni this guy tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀gbọ́n òun kò ti wà ní 32 years ló bá ní kí n má wọrí inú yàrá mọ́mì èmi àti ọmọkùnrin bá àjọṣepọ̀ afẹ́ ti ìbọ̀jú ara wọn òkòkò wọ ní òbò pátá ṣeré pátá ṣe kínní ara mi gan náà yóò mí kò ṣe wọn kan ló bá ní can I touch you mo ní no problem ló bá touch me àbá kiss àǹtí ṣù naturally ọmọkùnrin mú okódó ó mú òbòdó Gbénga kẹ sígbà tó ọmọkùnrin mú mi ó di pákàpákàpákà ẹ̀mí mi fẹ́ bọ́ mo pariwo bá mi lájọṣepọ̀ wọ́n mi ní tó bá tún dọ̀la kí n wá o nígbà tó di ìjọ Monday wọ́n tún ní kó wá nígbà tó di ìrọ̀lẹ́ ni mo wá wọ́n níbi ẹni máa súnmọ́ jù wọ́n sọ fún mọ́mì èmi àti àtúnjọ sùn yàrá mọ́mì kó yàrá fún wa ni yàrá méjì ló wà níbẹ̀ o wọ́n kó yàrá fún wa ni àṣà ṣe bẹ́ẹ̀ bí ẹ̀mẹ́ta ó tún di ìdajì báyìí ó tún kó fún mi pàpàpà àlọ́ mo lọ chọ́ọ̀chì gbójúkú bẹ mo náà dọ Gbénga èmi àti yẹn àní ọkọ mi church náà lájọ ń lọ o àní kankan papọ̀ mọ́ gbà tó yá o mo ti lóyún àmọ́ kí tó lóyún yẹn ọjọ́ kan mo kàn feel like ọkàn mi ó ti ń wà ní ọ̀dọ̀ bọ̀bọ̀ yẹn bó ṣe bá mi sùn so I don't know why mo ṣe pé kí n sọ pé hello sí báyìí message náà kan wò lóṣèlú WhatsApp mi ni pé how are you mo kàn ní I am fine ó kàn ní where are you mo ní I am at home
wá sọ pé meet me as kìnìkan wá send kìnì hotel yẹn sí mi ì dẹ̀ bá jiyàn mú lọ bá ń bẹ̀ àtúnbara wa sùn bẹ́ẹ̀. Ó ní I can't stop thinking about you. Ó ní èmi náà I can't stop thinking about you. Àǹtí Ṣeun mi mọ bí mọ́mí ṣe get pé à ń bára wa sùn nìyí. Mọ́mí kan pàrọ̀ méjì. Mọ́mí ni you guys need to stop. Ó ti lóyún. Bẹ́ẹ̀ ni you have to stop. Ṣe fẹ́ what are you trying to do? Ó fẹ́ máa mọ̀ pé ìyàwó ẹ̀gbọ́n yẹn. Mọ́mí it's not easy to stop like that. You have to stop. Bí bẹ́ẹ̀ kọ́ máa para mi sí ẹ lọ́rùn. Okay but stop. Àṣewẹ́dì mo wà nílé ẹ̀gbọ́n ẹ̀ mo bímọ ìgbà tí màá bímọ mo bọ́kùnrin everybody wá níwọ̀n kọ̀ọ̀kan mọ́ ọmọ yẹn pé ọdún 3 mọ́mí ló tún pè mí pé gba oní menstruation mi bó ti mọ̀ nǹkan tí wọ́n mí èmi àti bóyá àbá sùn mọ́ o ìyẹn náà ò tí ì máa rí o 35 years o kò tí ì máa rí o mọ́mí sọ fún mi pé ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ máa bí méjì tó bá ti bí méjì tán wàá lọ má rí. I have never seen that kind of things. Àǹtí Ṣeun bọ́dún ṣe ni pé kí n wá nìyẹn sọ fọ́kọ mi pé àwọn fẹ́ kí n wá pé àwọn fẹ́ ṣe prayer kan lọ́dọ̀ àwọn kìdíkan bí mo ṣe lọ nìyẹn nígbà tí mo lọ ìmọ̀ àtọ̀hún yẹn tó lájọṣepọ̀ bẹ́ẹ̀ gbogbo wọ́n sọ fún un ó ní tí màá ti lóyún olóhùn fẹ́ ṣe mọ́ mọ́mí gan bẹ́ẹ̀ kó tó ṣe yẹn ni ó ṣe nígbà tó ṣe kó jẹ́ mo tó lóyún mo fi wá bímọ kan sí àjẹsí ọkọ bẹ́ẹ̀ yẹn mọ́ bọ̀dá yẹn wọ́n plan marriage wọn ọ̀sán tilẹ̀ tí wọ́n fẹ́ wọ́n plan yẹn lọ́wọ́ ni bọ̀dá yẹn lọ sí ìmọ̀ tó ní pé wọ́n lọ ibi tí ìmọ̀ tó ní wọ́n lọ tó ṣe kinní kan tí wọ́n ti last dent bọ̀dá yẹn ṣe kú nìyẹn bọ̀dá yẹn kú àtọ́ kú ìyàwó tó ń filẹ̀ wọ́n check bí èèyàn ò tí lóyún o. Àǹtí Ṣeun sickness pé bọ̀dá yẹn kú wàhálà yẹn ló bá mọ́mí ó bá wọn títí mọ́mí fi ṣaláìsí. Nígbà tí mọ́mí ṣaláìsí tá a ṣe gbogbo kí wọ́n tó ń ṣáà ń sunkún torí àwọn méjì yẹn náà ṣe DNA test fún ó ní àwọn ọmọ méjì náà ṣe DNA test fún pẹ̀lú ọmọ yẹn ó sì mọ̀ pé òun ló ní kí wọ́n tó ká àwọn yẹn tó kí bọ̀dá yẹn tó kú ó dẹ̀ bí ọkùnrin méjì. Lẹ́yìn ìgbà yẹn àwọn bálé ayé àwọn lọ àṣírí ti lọ pásítọ̀ ò lè tú àṣírí tó bá ń ṣe nǹkan church yẹn àwọn máa ń lọ in the name of mommy torí wọ́n kọ́lé sádùúgbò yẹn ni last born God ti marry everything ti ń lọ everybody wọ́n ti gbàgbé Fíkáyọ̀mí gbọ́dọ̀ ti gbàgbé Fíkáyọ̀mí lérò ọkàn mi gọ́sẹ̀ gan-an nígbà tí mo lọ bá mọ́ dádì pé nǹkan tó ṣẹlẹ̀ yìí pé níṣẹ́ tí wọ́n ti lọ kíní kan dádì ni pé kí n má try láti bá ní ọkùnrin mi ń ta o wípé ọkọ mi ṣàlè ṣe múlò lè ṣe méjì yẹn náà ni kí n máa mímí sí pé kí n má try láti ní ọkùnrin mi ń ta kí n dẹ̀ má try láti ṣe nǹkan kan because ṣé mo mọ̀ pé Fíkáyọ̀mí ní tó wá ṣe inú ẹbí wọn ló ṣe yẹn ó dẹ̀ fi lọ ọ̀dẹ̀ ni pé wà òkè mo á sọ fún ọ pé ṣé ká pe àkọ́bí iye second born wọn lóbìnrin yẹn kó a lè sọ fún un torí wọ́n á déwájú wọ́n á dédé láti ní no àṣírí yìí pé o gbọ́dọ̀ gbé wọnú grave ni mo ní òkè bàtàkẹ́ DNA test tó ń ṣe asúnná immediately láti lọ rí i àtàwọn mẹ́ta ti rí báyìí asúnná ni nobody tó rí asúnná ni orúkọ àwọn ọmọ yẹn kọ́kọ́ la filẹ̀ orúkọ ọ̀bọ̀n yẹn kọ́ la filẹ̀ orúkọ míì la filẹ̀ so once they bring the results tàti mọ̀ pé òun ló ní báyìí asúnná ni wọ́n ní mọ́mí máyà jẹ́ dùkọ́ lọ́wọ́ pé èmi náà ò ní kó àkùnrin mo ní àmì so ó lọ bẹ́ẹ̀ yẹn ó wá di ọjọ́ kan ó wà nílé ní ọkọ mi wá sọ pé òun fẹ́ travel ó fẹ́ travel àtijọ́ sọ́tẹ̀ tẹ̀lé kó fẹ́ travel ká relocate sí bóyá Canada àbí UK àbí kíní kan àwọn ọmọ méjì yẹn ó ti wà ókè ọkọ mi láì kíyàn bímọ obìnrin ó wá ní wò tó bá ti bímọ tó bá torí àrùn nísì tó bá torí nísì a máa adopt ọmọbìnrin ni àbí ká mú ọmọbìnrin yẹn ẹ̀gbọ́n òun kan nínú ọmọ ẹ̀gbọ́n ọkọ ẹ̀gbọ́n yẹn ó kàn ṣe yamayama àbúrò ẹ̀ yẹn ó kàn ṣe yamayama pé ká mú ọmọ àbúrò òun kan ká mú sọ́dọ̀ Àǹtí Ṣeun travel káàdì ẹ̀mọ́ ọmọ tiwa ká mú lọ obìnrin àwọn tó ráwọn lóbìnrin wọn lọ́kùnrin àwọn díẹ̀ ń bímọ jọ bí ẹ̀dá ni at least wọ́n ti bímọ tí ọmọ òtítọ́ 5 ṣá ọkọ ẹ̀pọ̀ ọkùnrin 2 obìnrin 3 ni sọ nígbà máa mú kékeré yẹn
ìyẹn dẹ̀ láìkí wa gan, ìyẹn máa wá sọ́dọ̀ wa gan pé tábà tí ó ní ọ̀nà máa mú lọ mo ní òkè. Ọkọ mi kàn dé ńjọ́ kan ni ló bá ní kí ló mọ̀ tí mi ò mọ̀. Travelling yẹn èmi mọ̀ pé ó máa ṣe DNA test fún àwọn ọmọ pẹ̀lú gbogbo ẹ̀. Nígbà tí mo gbọ́ pé result pé ó máa ṣe DNA test fún àwọn ọmọ, èmi máa sọ fún pé wo kóun máa lọ. Ló bá ní what do you mean? Mo ṣáà wà disturb, máa lọ sọ fún daddy church wa. Daddy church wa ní àwọn máa pe ọkọ mi. Ọkọ mi dẹ̀ trust wọn gan. Wọ́n á kọ́kọ́ mi pé kí a má dààmú káàkiri ká dúró sí Nàìjíríà pé ẹ̀mí Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fáwọn. Wọ́n ní wọ́n ló máa dáríjì àwọn. Wọ́n ṣáà bá mi lo gbogbo ọgbọ́n. Ọkọ mi ní okay òun ti gbọ́. Bó ibẹ̀ ṣe ń ṣe travelling yẹn lẹ́yìn mi nìyẹn tí mi ò mọ̀. Bó ṣe dé ńjọ́ kan ni ó bá ní pé kí ni nǹkan tí èmi mọ̀ tóun ò mọ̀. Bá ní kò sí nǹkan tó mọ̀ tí mi ò mọ̀. Ló bá ní okay no problem. Ilé wa yẹn ṣáà ti ń ṣe bákan gbogbo nǹkan ti ń dàrú nìkan bá lọ sí church máa sọ fún wọn pé báyìí ẹ mú mi dájú báyìí pé kí n lọ gbààwẹ̀ ká máa gbàdúrà. Bó tún ṣe pè nìyẹn. Ló bá sọ fún dájú pé dájú ṣé kìí ṣe pé èèyàn àti àwọn mi jọ ní nǹkan kan kò ṣá. Dájú ni pé irú ọ̀rọ̀ wo nìyẹn àbùkù ni yẹn kẹ́ ó ní no ó ní torí pé ìṣòro tó pé tí nǹkan bá ṣẹlẹ̀ nínú ilé wa asẹ́rẹ́ wa máa bá yín kò fẹ́ yé mi mọ́ o àti ṣeun bá ti ṣe yọ̀ ọ́ mọ̀ ṣe dá sọ̀rọ̀ wa mọ́ nìyẹn. Wọ́n ṣáà ń fàdúrà ràn mí lọ́wọ́, wọ́n máa ń pè mí o wọ́n dẹ̀ ń fàdúrà ràn mí lọ́wọ́. Ọkọ mi ṣe dé ńjọ́ kan nìyẹn. Ló bá ní pé wọ́n sọ wípé àtọ̀ òun ò lè dọmọ general test tó ń ṣe. Wọ́n sọ pé kí ni ẹ̀ ti ń ṣe òun bí lọ. Wọ́n sọ pé rárá òun kò lè di ọmọ rárá ni kò lè di ẹyin. Wọ́n ní bọ̀ wọ́n sọ fún wọn pé òun bímọ. Wọ́n á ní no. Wọ́n sọ pé wọ́n ti sọ operation kan báyìí fóun. But operation tí wọ́n ṣe fóun yẹn pé àtọ̀hún ò lè dọmọ ní operation. Ẹ̀wọ̀n last dent wọ́n á rojọ́ fún wọn rárá àtọ̀yún ò lè dọmọ ẹ̀dọ̀ bìrì lọ́wọ́ ìyàwó yín ibi tó ti rọ̀ wọn. Ọkọ mi bá lóun máa ká àwọn lọ sí DNA test. Mo bá ní rárá. Ọkọ mi ṣáà lọ sí DNA test yẹn. Àǹtí ṣeun ó dé àwọn pọ́n kan lónìí àwọn ọmọ méjèèjì. Wọ́n á ń bèrè lọ́wọ́ mi pé ta ló ní ọmọ. Mo á sọ fún mi pé àṣírí yìí ni mọ́mí yẹn bò títí tí wọ́n jẹ́ kó mọ̀. O ò lè lọ́mọ láyé o. Mọ́mí yẹn gangan ló ní káàbùrú ẹ̀ kó bá mi lájọṣepọ̀. Ó bá ní pé kí ni ó ní òun gbà. Bọ̀ kí ni kó tó máa sọ pé òun ni àbúrò òun ló bá òun ní àbúrò òun ni ó ní ọmọ tó wà nínú mi ló ní àwọn ọmọ tí mo bí. Bá ní a ṣe DNA test rí kó yá lọ bẹ̀. Gbàtà débẹ̀ wọ́n sọ fún wọn yí ẹ̀ báyìí kí nìkan báyìí document wọ́n wọrí kọ̀ǹpútà wọ́n print test how to orúkọ tó wà ń bẹ̀ kì í ṣe orúkọ àwọn ọmọ kì í ṣe orúkọ àbúrò ọkọ mi. Ló bá ní pé fake ni wọ́n mú wá fún òun. Mo ní kì í ṣe fake ó ní fake ni. Wàhálà bá so. Dáàdì tó mọ̀ nípa ẹ̀ wọ́n bá pè pé last time àwọn fẹ́ sọ̀rọ̀ o àwọn mọ̀ nípa ẹ̀ o. Ìgbà tí ìyá rẹ̀ pé ìyá ọmọ yìí bọ́kọ mi ṣe ni pé dáàdì bá mi sùn kí n kó àwọn ọmọ kúrò nílé nìyẹn. Àǹtí ṣeun ọkọ òun ti travel out nísìn ó wà ní òyìnbó. Òun pẹ̀lú àwọn ọmọ wà ní Nàìjíríà ó ti àbádọ́ wọn sóhun. £1 ọkọ òun kì í fún òun lòún tọ́jú ọmọ. So before you do that secret things with your mother-in-law or anybody please think about it. Òun nìkan lòún dá tọ́jú ọmọ ọkọ òun ò dá sí £1 kò send sóhun. I go lie for you. £1 ọkọ òun ò send sóhun òun nìkan báyìí lòún dá tọ́jú ọmọ. Ìdílé mọ̀ pé òun fẹ́ bu àṣírí. Ìdílé mọ̀ pé òun fẹ́ jẹ́ ìyàwó gidi. Ẹni tó lọ́mọ ti kú. Nǹkan kan tó kàn ṣe tí ìyà yìí ò fi pọ̀ fún òun ni pé nǹkan kan tó kàn ṣe tí ìyà yìí ò fi pọ̀ fún òun ni wípé ìyá kọ òun nígbà tó ń lọ property yẹn àwọn ọmọ méjèèjì ilé tó ń gbé yẹn àwọn ọmọ ló wílẹ̀ fún. Pípé àwọn ìyá yẹn ti mọ̀ ni ilé yẹn làwọn kó lọ. Àwọn ní tẹ́láǹtì ẹ̀yọ kan tó ń gbé nínú àpáta self contained tí ìyá kọ́ sẹ́yìn iwájú 2 bed ló wà ń bẹ̀. Ṣọ́ọ̀bù kọjá ìwà ń tà tó ń jẹ́ ìta nǹkan tí ìyá kọ òun tà gbogbo kókó orí ìyá kọ òun ló fún. Gbogbo kókó orí wọn kìíní kan wọn òun ló fún. Kò fún ẹnì kankan jù ú lọ. Tí mo ṣe bá yín sọ̀rọ̀ ẹ̀ anybody ọkọ òun ò fún ní £1. Ó jẹ́ kó yé òun pé òun lòun mọ ibi tí òun ti gbé ọmọ wá pé àbúrò òun ti kú òun ò lè ṣe ta ló fẹ́ bi léèrè pé èmi wá òun parọ́ mọ́ ẹni tó ti kú.
Can you just imagine? Well, thank you for watching this lovely story. Please subscribe. Subscribe.